ẹ kúlé ẹ̀yin tẹ́ ń wá ẹ káàbọ̀ sórí ètò Ilé Aláyọ̀ ẹ sì kú pọ̀pọ̀ ṣìnṣìn ọdún iléyá a sì dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run Elédùmarè tó jẹ́ ká rí ọdún iléyá àti ọdún sàwàyí a máa sọ̀rọ̀ lórí oríṣiríṣi àmọ́ mo fẹ́ kẹ́ mọ̀ pé ètò yìí ètò Ilé Aláyọ̀ ó ń dé sójú ìròyìn láti iléeṣẹ́ NTA Ìkànnì Oòduà orúkọ tèmi ò sì yàtọ̀ orúkọ mi Abímbọ́lá Wọlé Aṣírù lọ́jọ́ tòní a máa wo gbogbo ọ̀nà tó ṣe yẹ kí ìdílé mùsùlùmí máa ṣọdún iléyá gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ máa ti ń dáwọn àlejò jàǹkànjàǹkàn pẹ̀lú mi ní inú stúdíò tẹ́ pé wọ́n máa bá a máa sọ̀rọ̀ wọ́n máa jíròrò lórí ètò àmọ́ ká tó ṣojú wọn ká sáré dókè lọ́hùn tá bá padà wá máa ráwọn àlejò mi má lọ bí kankan. oyún tó bá wá láti ọ̀nà tí ò tọ́ là ń pè lóyún kóyún. oyún kóyún. wọ́n máa ń kọ́ lórin wá ní oyún ìyá ni oyún kí ọkọ bá ti mọ̀ mọ́ oyún ẹ̀sìn ni sẹ̀rẹ̀kẹ́ gbẹ̀ngbẹ̀ ṣe ti pè o. ẹni tó bá já lábára méjì tó bá pé obìnrin tó bá lóyún sínú oríṣiríṣi nǹkan ló máa ń ṣe obìnrin. bẹ́ẹ̀ni. so ó máa da kí ọkùnrin kí ọkọ wà pẹ̀lú ìyàwó tó a lè máa ṣèkẹ́ a lè máa tọ́jú ẹ̀. kí a tún ara wa bí ká jáwọ́ kúrò nínú ẹ̀ṣẹ̀ ká sá fún ẹ̀ṣẹ̀ ká sọ fọ́lọ́run pé ní ọdún yìí o mo jáwọ́ nínú ìwọ ẹ̀ṣẹ̀. tó bá di kànáà gídá tán pé kéèyàn jáde lóru ìmúra téèyàn ó múra lójú ọ̀sán kò gbọdọ̀ múra bẹ́ẹ̀ lóru gbogbo máa ṣe ọ̀ṣọ́ àwọ̀ ilé àwọ̀ tọ̀hún kó rọra bọ́ síbì kan. tí ìyá ọkọ àti ìyá ìyàwó tó bá pàdé kò sí nǹkan tó burú ń bẹ tí ìfẹ́ bá wà ṣùgbọ́n tí ìfẹ́ ò bá sí àtọkọ àtìyàwó inú ewu ni wọ́n wà. nítorí o bá sọ fún ọkọ ẹ jẹ́ kókó ẹ kó bá ń bẹ̀ pé bó ṣe jẹ́ bó ṣe rí nìyẹn ìyàwó lé ó gbọ́dọ̀ mọ ilé túnṣe. aṣọ́bìnrin lé láti fi ọ̀wọ̀ fún ọkọ. ẹ káàbọ̀ padà tó bá pẹ́ ṣe ń darapọ̀ mọ́ wa ní orí ètò Ilé Aláyọ̀ la wà ọdún iléyá la ṣì ń ṣe lọ́jọ́ tòní mo sọ fún yín ká tó lọ sí òkè lẹ́ǹkan pé àwọn àlejò mi ti wà ní ìkàlẹ̀ ẹ jẹ́ ká ṣí ojú wọn báyìí a máa kọ́ bẹ̀rẹ̀ látọ̀dọ̀ bàbá wa ní apá ọ̀tún mi Malam Abdulsabar Olíyìdé ẹ ṣeun bàbá wa ẹ káàbọ̀ sórí ètò Ilé Aláyọ̀. àkúlé a kí gbogbo àwọn tí wọ́n ń wò wá. ẹ ṣé gan bàbá wa ní apá àlàáfíà mi mo ní àwọn ìyá wa Ajia Riskia Abubakar ìyá wa ẹ káàbọ̀ sórí ètò Ilé Aláyọ̀. ẹ ṣé o wá kí gbogbo ara lé o ẹ kú lé o a kú ọdún náà o Ọlọ́run ajá ṣọ̀pọ̀ ẹ̀ láyọ̀ o. àmín àmín ní báyìí ká má fi àkókò ṣòfò máa bẹ̀rẹ̀ látọ̀dọ̀ àwọn bàbá wa ẹ gbọ́ bàbá wa ọdún iléyá kí ni ọdún iléyá àti wípé báwo gan-an ni ọdún iléyá ṣe bẹ̀rẹ̀. ẹ ṣeun olóòtú tá bá ní ọdún iléyá a ní n tí a fẹ́ sọ tí ó ṣe pé n tó rọ̀ mọ́ ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ sí baba ńlá wa Ànábì Ibrahim aleyhisselam ní ẹni tó jẹ́ pé ó dúró sórí àṣẹ tọ́lọ́run ọba tí ó pa àṣẹ lórí pé ọlọ́run ọba tí ń fúnni ọba tí ń reni ló sọ yìí pé kí ó fi ọmọ ẹ̀ kí ó fi rúbọ tá bá ní mùsùlùmí lè tó jẹ́ pé a sọ pé àgbọ̀ ọlọ́run ọba gbọ́ ẹ̀rí àmì ìwò kékeré kan ni tọ́lọ́run ọba tó wá padà jẹ́rìí sí wípé ó ṣe òdodo pẹ̀lú tí ọlọ́run bá pa á láṣẹ kí dẹ̀ ni àṣẹ náà ní pé alákọ̀ọ́kọ́ ilé aláyọ̀ tó ní torí pé àṣẹ yìí ó pe ìyàwó ó bá sọ ìyàwó gbà fọlọ́run ó dẹ̀ ní nìṣó ńlẹ̀ ní ìtọ́lọ́run bá pa ẹ́ láṣẹ bẹ́ẹ̀ ni ó pe Ismail ọmọ ẹ̀ tí à ń sọ yìí pé ọlọ́run bá fi hàn mí pé kí n dú ẹ ọmọdé sọ ó ní bàbá mi sàtàjídú ní inshallah mina sobirin ipe tẹ̀lé àṣẹ ọlọ́run ọba tó pa ẹ́ wàá dẹ̀ bá mi lẹ́yìn tó ṣe sùúrù eléyìí ni ìgbésẹ̀ alákọ̀ọ́kọ́ ló ṣe jẹ́ pé àní níní aláyọ̀ tí ilé náà tí ìròrí wa ò bá papọ̀ nínú ìgbàgbọ́ ẹlẹ́ẹ̀kejì òun náà ní pé nígbà tó ṣe àwọn ìgbésẹ̀ yìí kò rọrùn lásán torí pé èṣù ní gbogbo ìgbà ló ń fi ròyìnròyìn sọ́kàn wọn ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìgbàgbọ́ tí wọ́n ní wọ́n ń bẹ lọ́hùn kó lọ́hùn ṣọ́ wọn lẹ́yìn tó sọ auzubillahi minash shaitani rajim eléyìí wọ́n mórí bọ́ nínú ìtànjẹ èṣù ẹlẹ́ẹ̀kẹta òun náà ní pé
ọ̀rọ̀ tó sọ náà ó wá múṣẹ lẹ́yìn tó ń gbìyànjú tí ò ń ṣe orí ahọ́n lásán bẹ́ẹ̀ni ìgbìyànjú tó wá ń ṣe lẹ́yìn tó ń dú ọmọ ẹ ṣùgbọ́n àṣẹ pípa àṣẹ sí mímúṣe ọwọ́ Ọlọ́run ló wà eléyìí lọ́lọ́run wá jẹ́rìí sí pé nítòótọ́ bó o ṣe lò nígbàgbọ́ ìgbàgbọ́ tó ní ló dúró tì Ọlọ́run wá ní Ọlọ́run ọba aláàánú ni kì í ṣe ọba onínira àbọ̀bá tó máa ń múnira bá ni Ọlọ́run wá fi pààrọ̀ fún ẹran kí ó dú ìṣẹ̀lẹ̀ yìí lọ́lọ́run bá jẹ́rìí sínú Quran wípé àtàrọmọdọ́mọ tílé ayé máa fi parẹ́ ni wọ́n máa tún mọ̀ náà máa múṣẹ ètò yìí látara àánú ẹ̀ eléyìí jẹ́ iyì àti ẹ̀yẹ tọ́lọ́run bá ṣe fún anabi Ibrahim nínú ìgbésẹ̀ mùsùlùmí nínú Islam anabi wa Muhammad sallallahu alayhi wa sallam òun ló wá gbé iṣẹ́ yìí ló wá gbé wá gẹ́gẹ́ bí ẹ̀kọ́ tá bá lọ wo ìtàn àwọn fi yé wa Anas bin Malik radiyallahu anhu tó ń sọ pé ẹ̀rí nígbà tí wọ́n dé Madina láti Mecca lára àwọn ètò tí wọ́n rí páwọn èèyàn máa ń ṣe wọ́n máa ń ṣe oríṣiríṣi ẹ̀yẹ láwọn Júù tán ti bá ń bẹ̀ àtàwọn Christian tán ti bá ń bẹ̀ Ànábì Muhammad sallallahu alayhi wa sallam ó wá ń sọ pé Ọlọ́run ọba ó ti wá gbé kalẹ̀ fún wa léyìí tó jẹ́ pé ètò ìmáṣe ayẹyẹ àjọ̀dún ní tó jẹ́ pé àwa jí dìde ìṣẹ̀lẹ̀ ọjọ́ sí gẹ́gẹ́ bí ìlérí tọ́lọ́run ọba tó mú ṣẹ nínú àyà Quran. ẹ ṣé gan bàbá wa ní báyìí a máa fẹ́ béèrè lọ́wọ́ ìyá wa àwọn ọ̀nà wo àti wípé àwọn ètò wo ló wà lọ́nà pé ókè ìdílé yìí a fẹ́ ṣe bí iléyà ṣe ń bọ̀ yẹn sí pé a fẹ́ ṣe iléyà o kí ni àwọn nǹkan tó yẹ ká ṣe láti fi ṣe ayẹyẹ iléyà. ẹ ṣé púpọ̀ olóòtú gẹ́gẹ́ bí ọmọ ìyá mi ti ṣe sọ̀rọ̀ síwájú ọdún iléyà ọdún tó já sí wípé ó fi rinlẹ̀ fún wa ìgbàgbọ́ tí baba ńlá wa ní náà ni anabi Ibrahim aleyhi salatu wassalam ó yàtọ̀ sí wípé a kàn ṣayẹyẹ a kàn ṣọdún ọdún kan ni tó nítumọ̀ tó dẹ̀ jẹ́ sí wípé ìtumọ̀ yẹn tó bí òun náà ni pé ìmọ̀ àgbà fọlọ́run ọba ìmọ̀ àjùpàjùsẹ̀lẹ̀ fọlọ́run ọba ìmọ̀ tẹ̀lé òfin àtàṣe tọlọ́run ọba eléyìí ló wá bí pé tá a bá fẹ́ nílé aláyọ̀ gbogbo ìyá tó bá ń gbọ́rọ̀ mi gbọ́dọ̀ mọ̀ wípé òun gbọ́dọ̀ jùpàjùsẹ̀lẹ̀ lẹ́yìn ọlọ́run ọba ọkọ òun gbogbo tó bá sọ tó bá sì pa aláṣẹ fún òun láti tẹ̀lé ìdí nìyí tó ṣe pé tá a bá wá fẹ́ ṣe ọdún yìí a ṣe ọdún yìí pẹ̀lú tí ọkọ wa bá gbé kalẹ̀ fún wa a ní làbò lọ́rùn pé dandan la gbọ́dọ̀ ṣe léyìí àbí la gbọ́dọ̀ ṣe kọjá agbára ọkọ wa tí èyí tọ́lọ́run bá yọ̀ǹda owó fún gẹ́gẹ́ bọ́lọ́run bá ṣe sọ pé ẹ pa ẹran léyà àtọkùnrin àtobìnrin àtọmọdé àtàgbà òun lọ́lọ́run ṣe nírọ̀rùn fún ẹni tọ́lọ́run bá ti rọ̀ lọ́rọ̀ tó ní owó tó sì ní àrísìkì láti fi lè rà gbé ẹ pa àgbò àbẹ́wúrẹ́ àbí sheep tá a mọ̀ ságùntàn àbí ràkúnmí àbí mọ̀lú ẹ lè so wọ́pọ̀ kẹjọ pa wọn òní camel ẹ lè so wọ́pọ̀ kẹjọ pa mọ̀lú nké sẹ́ẹ̀ bá lówó àgbò ìdílé bíi méje ẹ̀yin méje ẹ lè pa wọ́pọ̀ kẹ́ pa mọ̀lú àbí kẹ́ pa ràkúnmí so fún díẹ̀ yẹn ní tí ò bá tiẹ̀ wá lówó ó yọ ọkọ yálà ipò tó wà kò sí nǹkan tó pọ̀ lọ́wọ́ ẹ̀ tó bá ti láníyàn torí pé kí ni wọ́n ní innamal a'malu binniyati n tó bá ń bẹ nínú gbáàyà rẹ bẹ́ẹ̀ ni ládàrí ó sì máa lọ tó bá láníyàn pé mo sì fẹ́ paléyàwó ọlọ́ ṣùgbọ́n náà ò ní ká gbára ẹ̀ wà lówó ẹ̀ ọlọ́run á fún ẹ ní ládàdẹ̀kọ́ ládàlẹ́lẹ̀ fún ẹ pé ó fẹ́ ṣe ṣùgbọ́n kò sí agbára ẹ̀ ní so tí ò wáyé ká ṣe lé koko fún àwọn baálé wa àbẹ́bí wa látara wípé àfẹ́sọdún àdẹ́gbọ́dọ̀ kọjọ́ ẹnu àlà òun náà ni pé torí pé a fẹ́ ṣọdún àwọn àgbúdọ̀ wa lọ máa jẹ gbèsè a fẹ́ ṣọdún a máa gba gbèsè ẹ jẹ́ ká lọ gba gbèsè aṣọ ọdún ẹ jẹ́ ká lọ gba gbèsè ẹran ọdún ẹ jẹ́ ká lọ gba gbèsè tí a ṣáà máa fi ṣe léyà irọ́ o ẹ̀sìn Islam ẹ̀sìn ìrọ̀rùn ni Ànábì Muhammad sàlá ó sì sọ fún wa wípé Ọlọ́run ọba àlekè ọlá kò lá tó bá le jù gbàgbọ́ wa lọ àbí tó ju agbára wa lọ kò lábọ̀ wa lọ́rùn so bá agbára wa bá ṣe ká òun náà ni kí a ti ṣe ká má nítorí pé a fẹ́ ṣọdún ká máa wá jẹ gbèsè àbí ká lọ máa ṣe tí agbára wò bá ká àbí kẹ̀ nínú ọdún gan ká tún máa lọ ṣe àwọn nǹkan tẹ́sìn ò gbà wá láàyè ẹlòmíì látara pé ń ṣọdún lọ́jọ́ ọdún a lọ máa lọ ilé ọtí a lọ sílé ọtí a lọ máa mú yó hẹ́rì
gbà tó bá máa wọlé ó lè já sí kòtò ó lè ṣèṣe ó lè ṣe gbó lè ṣàwo àwọn míì wọn á kóra wọn lọ síbi tó ṣe pé ní aburú pọ̀ ńbẹ̀ látara pé wọ́n fẹ́ yọ ayọ̀ ọdún ọjọ́ ìdùnnú ni torí pé kí ni ọdún méjì náà lọ́dún tá a ní nínú Islam tó jẹ́ ọdún tá a mọ̀ sọ́dún alákọ̀ọ́kọ́ wa náà là ń pè ní Idul Fitri tí í ṣe ọdún àwẹ̀ tá a bá gbàwẹ̀ tán ẹlẹ́ẹ̀kejì náà la mọ̀ sí Idul Hadiya tí í ṣe ọdún iléyá náà la fi ń pa àgbò so fún ìdí èyí wọ́n ń dé kó yé wa wípé kì í ṣe ọdún tá a gbọ́dọ̀ nira wa lára ṣùgbọ́n Ọlọ́run bá ṣe rọ̀ wá lọ́rọ̀ sí bẹ́ẹ̀ náà ni ká ti ṣe ọdún náà. ìyá wa ẹ ṣé gan ni mo fẹ́ yọ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tẹ̀sán sìn ẹni àgbọ́dọ̀ ṣe ní ṣe pé a máa nira wa lára ẹ rí i pé àwọn ẹbí kọ̀ọ̀kan wọ́n ti mọ̀ wọ́n pé ẹ̀gbọ́n wa yìí o ọdọọdún ló ń pẹran ẹ rá àwọn mọ̀lẹ́bí wọ́n ti kó àwọn ọmọ wọn wọ́n ti kóra wọn lọ wọ́n ti lọ máa gbé pẹ̀lú ẹni yìí wọn mọ̀ bóyá ẹni yìí o pé bóyá ọdún yìí o nǹkan dá o nǹkan ò dá o ká má fi ẹnu pé ìpè nǹkan míì ṣé wọ́n ti kóra wọn lọ àmọ́ ẹni yìí ẹ máa rí kò ní lè sọ á máa wò pé ṣé òun ti rógò báyìí ẹ gbọ́ bàbá wa ṣé kí ló yẹ káwọn àwọn èèyàn máa ṣe ká tó gbé ìgbésẹ̀ pé a fẹ́ gbéra o à ń lọ sí ọ̀dọ̀ èèyàn kan lọ́sọdún. a dúpẹ́ fún ìbéèrè náà. torí ẹ̀yin irú yín náà la máa kó wá bá báyìí. bẹ́ẹ̀ ni akọ́kọ́ gbọ́dọ̀ mọ̀ wípé n tó bí ọdún àṣẹ látọ̀dọ̀ Ọlọ́run látara díẹ̀ gẹ́gẹ́ bí n tí a ti sọ síwájú ó ń túmọ̀ sí pé gbogbo ń tá bá máa ṣe pátápátá ó gbọ́dọ̀ tẹ̀ láṣẹ Ọlọ́run ẹ jẹ́ ká lọ mọ̀ pé kò sí nǹkan tó burú nínú kí ẹbí ká kóra jọ ká ṣọdún ntọ́lọ́run bá fẹ́ òun náà nìyẹn ẹlẹ́ẹ̀kejì wá ní pé Ọlọ́run ọba ọdún tó gbé kalẹ̀ níwọ̀ntúnwọ̀nsì ni in fact Ọlọ́run ọba tó sọ ó ní yuridu Allahu bikumul yusra wala yuridu bikumul usra pé èrò Ọlọ́run ọba èròǹgbà Ọlọ́run ọba fún yín òun ni ìrọ̀rùn Ọlọ́run ọba ò mú kò gba ìnira lérò fún yín látara bẹ́ẹ̀ Ọlọ́run ọba lọ́ba tó nígbà tó bá yá ìgbádùn tó bá yá tún dùn bákan náà tó bá wá rí bẹ́ẹ̀ àtàwọn ẹbí wa àkọ́kọ́ gbọ́dọ̀ lọ mọ̀ wípé tọlọ́run la fẹ́ ṣe ojú rí Ọlọ́run là ń wá kò ṣe téèyàn ìyẹn ló ṣíwájú kò ń ṣe téèyàn látara ìdí ẹ̀ ẹni tó ń fẹ́ wá bá aṣọdún kò gbọ́dọ̀ rí nírìí pé kí ni ká ti gbọ́ èmi tí ń paléyà tẹ́lẹ̀ àwọn ẹbí mi o tó bá dé o wọn gbọ́dọ̀ má ṣe báyìí kó wá ta rẹ̀ kọjá là ẹlẹ́ẹ̀kejì òun náà ni pé àwọn ẹbí tájọ fẹ́ ṣọdún àwọn àbúrò àwọn ẹ̀gbọ́n àkọ́kọ́ gbọ́dọ̀ gbàgbọ́ iye ọdún tá a fẹ́ ṣe ìjọsìn ni látara ìdí eléyìí ní tó bá ti wá di ìnira kò sí lára ní tí a fẹ́ fi ṣèjọsìn tó bá wá dé bóyá ráìsì la rí jẹ ká dúpẹ́ fọ́lọ́run ẹ jẹ́ ká lọ wo ìpìlẹ̀ tó bá jẹ́ ipò Ọlọ́run ọba ó dìídì fílẹ̀ pé kó pa ọmọ ẹ̀ ńkọ́. ta ló rẹ́dí àti pọ̀ ọmọ ẹ̀. látara bẹ́ẹ̀ ká wá máa dúpẹ́ fọ́lọ́run. ká máa dúpẹ́ fọ́lọ́run pé Ọlọ́run ò ní ká máa pọ̀ ọmọ wa. ìyẹn ni ká ṣe kò ń ṣe pé ká wá máa yan bọ kíní kan la máa jẹ o àwọn ò jẹ kíní kan a gbọ́dọ̀ pẹran ni o gẹ́gẹ́ bí àwọn ìyá wa ṣe sọ. pé àwọn ìyàwó gan pàápàá wọn gbọ́dọ̀ gbà fún Ọlọ́run gbọ́dọ̀ gbà fún ìyàwó ọkọ wọn pé. látara ìdí èyí èèyàn gbọ́dọ̀ wá ṣe pé tó bá tó wá jẹ́ pé Ọlọ́run bá kẹwàá àtúnpẹran ìdúpẹ́ wa gbọ́dọ̀ hàn nínú ọdún tá à ń ṣe là ṣe gbọ́dọ̀ kọjá là wọ́n wá tún kọ́ wa pé tá a bá pẹran gẹ́gẹ́ bí ẹ̀kọ́ wọ́n kọ́ wa pé ká pín sọ́nà mẹ́ta ni apá kan a máa jẹ́ ti wa tìdílé àwa tó jẹ́ ipa àpẹran apá kejì òun náà ni ẹbí ará àwọn ọ̀rẹ́ àlọ́ bá wọn ṣọdún ni o gbogbo ala máa jẹ ká mú kínú wa dùn apá kẹta làwọn tó jẹ́ pé wọn ò ní àwọn tó tẹ̀ jẹ́ pé wọn ò ní bí wá tá a mọ̀ pé wọn ò ní àtàwọn tó máa bí wá bóyá nínú ilé iṣẹ́ wa ń sìn inú àti lọ ṣọdún dé àti mọ̀ pé Paul John kílẹ̀ mú bọ̀ tán ṣọdún tí wọ́n ṣe àbáwọn tó jẹ́ pé àwọn alábàáṣe mi níbi iṣẹ́ àbáwọn tó jẹ́ pé aládùúgbò tó jẹ́ pé Ọlọ́run kádàrá ipá wọn náà wọ́n á pa àwa lọ fi tiwọn ránṣẹ́ sí wọn kì í ṣe ọdún alọ́ntọrọ tójúbọlé
àwọn ẹlòmíì ò fi ẹran tọrọ o ọmọ àgbẹ̀kọ àwọn àbíṣe tí. kò dẹ̀ ń ṣe pàṣípààrọ̀ ẹni tó pẹran à nídìí láti fún lẹ́ran kò ṣe pé àwọn bàbá bọ́ọ̀lù ká ti gbọ́ bàbá mú fún pẹran káwọn náà má pẹran àwọn náà má dẹ́ran padà fún un. bẹ́ẹ̀ dẹ̀ tún ni kò sí nǹkan tó ń jẹ́ àṣà wa ilẹ̀ Yorùbá pé ẹran àná wọ́n wá mú tán ẹran fi ránṣẹ́ sáànà táwọn bá ti pẹran adúpẹ́ fọlọ́run kóun náà ṣe bó ṣe jẹ́ kó ṣe níbi tó bá wà látara ìdí èyí kò ní síbẹ̀ rí pé ọdún ló ń bọ̀ àyà máa já lórí báà la ṣe fẹ́ ṣe ṣọdún ká rántí ìdẹ̀ra lọ́lọ́run fi ṣe ká wá máa mú ìnira ká máa kó bára wa. bàbá wa ok ìyá wa ẹ ká béèrè ìbéèrè lọ́wọ́ yẹn ọmọ ọdún mélòó ni èèyàn máa jẹ́ kó tó di pé ó ń pẹran àti wípé ẹ rí pé àsìkò yìí ń sin àwọn kan ti lọ Mẹ́kà àbí àwọn kan ti lọ báyìí táwọn bàbá lé bá lọ àwọn wo pàápàá gan lọ́n fi lélẹ̀ fún àwọn báwo lọ́yìn àwọn tó fi lẹ̀ lé báwo lọ́yìn fẹ́ kọ́ ṣọdún. ẹ ṣe púpọ̀ olóòtú ìbéèrè tó mọ́gbọ́n dání lẹ́bi òní ẹran ní pípa kò dá lórí pọ́kọ nìkan ló gbúdọ̀ pẹran ìyàwó náà ń pẹran tó já sí wípé oníkálukú ló ní ládàá tiẹ̀ Ọlọ́run bá sọ nínú ayé Al-Qur'an Suratul Tawbah pé atọkùnrin o àtobìnrin yín o tẹ́ ń ṣe gbìyànjú òun ò ní rá gbìyànjú yín ò ní rá láre atọkùnrin àtobìnrin tí ń kírun tí ń gbàwẹ̀ tí ń ṣe pẹ́pẹ́ furu tí ń wùwà rẹ̀ tí ń fi dáadáa bára àdúgbò lò tó ń dúran gbóyin pátápátá ládàá yín bákan náà ni so ẹ mọ̀ wá wo pé sórí pọ́kọ mi ò sí ní àní pẹran àbọ́kọ nìkan ni àtọmọ àtàgbàlagbà àti ìyàwó àtọkọ àtobìnrin àtàlejò gbogbo wa pátápátá lẹ́rán dọ̀ràn yìí fún ata bá ti lówó ẹ̀ ẹni tí ò lówó ẹ̀ nìkan ni ò lè pa 18 years àbí tó bá ti pé kéde kan. òun náà ni pé ẹ̀sìn tabanilá kò tán ẹ̀sìn bẹ̀rẹ̀ sí jẹ́ dandan fún ẹni tó jẹ́ pé ó ti bàlágà. ìyẹn la lè fi sí abẹ́ ẹ̀bẹ̀ yẹn pé ẹni tó ti bàlágà ṣùgbọ́n ẹni tọ́lọ̀ ń bá ní kó rọrọ̀ òun náà ló jẹ́ ọ̀ràn yẹn fún ṣùgbọ́n tí yẹn bá ti bàlágà tá a bá mọ̀ pé tá a bá wí bàlágà nínú Islam kò dìgbà tó ọmọ bá wo 18 years o ọmọ 15 years ọmọ 16 years 17 years nínú Islam ó ti di ẹni tó ṣe pé òun náà bàlágà tó ṣe pé ọmọ 17 years míì gan bímọ ń lóyún so fún díẹ̀ tọ́lọ́ ń bá rọ̀ lọ́rọ̀ o lè rẹran iṣẹ́ obìnrin ni iṣẹ́ ọkùnrin ni ó lè rẹran kó dẹ̀ paléyà ṣùgbọ́n àwọn kankan wà tó wá rọ̀ mọ́ ẹran léyà tá a bá fẹ́ pa ẹni tó bá fẹ́ pẹran léyà alákọ̀ọ́kọ́ náà ni pé kí ni súnà iléyà gangan ara súnà léyà ni pé ìwọ tó pa léyà o gbúdọ̀ tètè jí a máa ń pe kinní kan ní irun òru yẹn tahajud tá a fi máa bẹ lọ́wọ́n ọba ìwọ tó bá tètè jí wà ṣàdúrà tó bá tètè jí lára ẹ̀ náà ní sùn ìyẹn bẹ̀rẹ̀ láti bóyá aago bíi mẹ́ta mẹ́rin lọ bẹ́ẹ̀ ni tí wàá yan náfìlà bóyá rákà méjì ni wàá fi bẹ lọ́wọ́n ọbẹ̀ yàtọ̀ sí yẹn tó bá wá jí lára ojúṣe òun náà ni pé aṣọ tẹ́ ẹ fẹ́ fi ṣọdún yálẹ̀ lówó ra tuntun ni ẹ rà tẹ́ ẹ bá wá rówó ra tuntun yẹn tí ẹ ti nílé tẹ́lẹ̀ ẹ fọ ẹ háyọ̀nù ẹ ọdún tí ń lọ náà nìyẹn lẹ́yìn yẹn là ń pè ní súnánù fìtírọ̀ kí là ń pè ní súnánù fìtírọ̀ ẹni tó bá fẹ́ pẹran kò kí ń gé èékánná ọwọ́ ẹ̀ kò ní gé kò ní fá irun orí ẹ̀ bákan náà kò ní múra bíyá kúrò kò ní mú tabẹ́ náà kúrò ẹni tó bá fẹ́ pẹran látìgbà tá a ti bẹ̀rẹ̀ oṣù yìí títí tá a fi ṣe ọdún iléyá so irú ẹ bẹ́ẹ̀ àwa tún máa ń wẹ̀wẹ̀ gúúsùlù ìdẹ́yìn ni ìwẹ̀ gúúsùlù yìí là ń pè ní gúúsùlù ọdún ìwẹ̀ ọdún gbogbo àwọn tábà tí mọ̀ wẹ̀ tábà ti bàlágà tá a ti mọ̀ pa bá ṣe ń wẹ̀ gúúsùlù bá ṣe ń wẹ̀ lọ́jọ́ jímọ̀ bẹ́ẹ̀ náà là ń wẹ̀ tọdún iléyá àwọn ẹni àwẹ̀ àwọn nǹkan tó jíṣẹ́ Ọlọ́run bá tó pa wá láṣẹ rẹ̀ lọ́jọ́ ọdún tún wá rí oní tá a bá jí láàárọ̀ tán tá a ti kírun rákà àtẹ́nì fàjírì wa tán tá a bá wá ń lọ sí yídì o láti Maghrib torí láti bẹ̀rẹ̀ ọjọ́ kejì nínú Islam láti bẹ̀rẹ̀ mọ́ ẹ̀sọ́ gbọ́dọ̀ ẹni wọ́n ti pẹran látàárọ̀ mo ń sọ̀rọ̀ ni mo ní láti Maghrib irúgbà tá a bá ti wọ 9 of Zul-Hijjah ní ìsín báyìí a ti wà nínú oṣù Zul-Hijjah oṣù kejìlá oṣù ojú ọ̀run a máa ń ṣọdún iléyá lọ́jọ́ kẹwàá oṣù ojú ọ̀run òní ló di méjì báyìí so tó mì pé ọjọ́ kẹjọ lágbára Ọlọ́run bá ní àṣọdún òní ló di méjì so tá a bá ti wá wọ ọjọ́ kẹsàn-án òun náà ní ọjọ́ àràfà tí wọ́n gun àràfà tó fi jẹ́ sí pé oṣù ìjírá tààrí tí í ṣe oṣù tá a sọdún iléyá òun náà la tún fi gun àràfà là ń ṣe hajj nǹkan méjì là ń ṣe pọ̀ nínú oṣù Zul-Hijjah so wọ́n wá ní tó bá ti rí pa máa ń lọ sí yídì wọ́n fẹ́ ká mọ̀ sọ gbólóhùn la ilaha illallah pé subhanallah walhamdulillah wala ilaha illallah wallahu akbar ká máa fi yin lọ́wọ́n ọba pé allahu akbar wọ́n ọlọ́wọ́n ọba wọ́n lọ́ba tó tóbi mímọ́ fún ọlọ́wọ́n ọba ìwọ ọlọ́wọ́n ọba nìkan lọ́ba tó yẹ ká jọ́sìn fún mi la hawla àbí la ilaha illallah wahdahu la sharika lahu pé kò sẹ́lòmíì tó tó yẹ ká tún gbàgbọ́ àbí ká jọ́sìn fún mọ́
pé ká máa sọ gbólóhùn iná tá a bá wá ń lọ ojú ọ̀nà tá a bá gbà lọ wọn ò fẹ́ ká gba abẹ̀ bọ̀ wọ́n tún fẹ́ ká gbójú ọ̀nà míì ká gba abẹ̀ bọ̀ ni bẹ́ẹ̀ wá ni wípé àní túnú lọ àgbàwẹ̀ lọ yídì ni àgbàwẹ̀ lọ yídì ni fún ẹni tó bá ń pẹran ó dìgbà tí wọ́n bá dúran tán tí ìmáàmù bá pẹran tiẹ̀ òun náà máa wá túnú fún ẹni tí ò pẹran tí wọ́n bá ti kírun yídì tán òun náà máa tú ẹnu títí ẹ̀ so ìyẹn jẹ́ mọ́ àwọn nǹkan tó jẹ́ sí pé yẹ ká mọ̀ tá a bá ń lọ sí jímọ̀ tá a bá ń lọ sí yídì ní ọjọ́ ọdún so tá a bá wá dé àápẹ̀ràn títí wa náà ńgbà tí ìmáàmù bá ti pa tiẹ̀ tán ní yídì wọ́n fẹ́ kí gbogbo wa pátápátá ká lọ sí yídì àtọmọdé àtọkùnrin àtobìnrin àtonílé àtàlejò kódà tẹ́ntì ń ṣe nǹkan oṣù wọ́n fẹ́ kí gbogbo wa pátápátá ká lọ sí yídì nígbà ayé ànábì Muhammad sàlám ó pe wúmọ̀ àtìyà ó sọ fún pé sọ fún gbogbo àwọn obìnrin pátápátá kí wọ́n lọ sí yídì kódà tẹni tí ń ṣe nǹkan oṣù bẹ́ẹ̀ ni ó ní kódà ẹni tí ò bá láṣọ tó lè wọ̀ lọ yídì ẹ̀yà aláṣọ àbí ẹ̀gún láṣọ ó wọ̀ lọ òun náà gbúdọ̀ wọ̀ nítorí pé kíni àwọn hútúbà wá sí tá a mọ̀ ṣe lọ́jọ́ yídì kó náà lè láǹfààní àti gbọ́ bákan náà iṣẹ́ rẹ̀ òun náà pẹ̀lú nínú ẹ̀ tí ń bá wa ṣiṣẹ́ rẹ̀ tá a bá wá fẹ́ kírun yóò bọ́ sẹ́yìn torí pé kíni kò ní ìrun kò ní bá wa kírun tá a bá tún ti kírun tán yóò tún darapọ̀ mọ́ àjọyọ̀ náà gbogbo owó jọ ṣe lọ́jọ́ ìyọjọ́ tá a máa ṣe sàárà ni a lè dáná lọ torí pé kíni àwọn míì bẹ tí wọn ò lówó tí wọn ò ní jíjẹ tí wọn ò ní mímu tó ṣe pé àwọn náà kàn mọ̀ pé tòní lọ́dún àwa náà ń ṣọdún ṣùgbọ́n kò sí agbára lọ títí so irú ẹ̀ ń tọ́lọ́ bá rọ̀ lọ́rọ̀ ó tún lè dáná lọ sí yídì kó ha fún àwọn èèyàn gbogbo tí ń jẹ́ kọ́ dùndùn wọn wá fẹ́ ká mọ kíra wa Eid Mubarak taqabbalallahu minna wa minkum àkú ọdún ọlọ́run jẹ́ aṣọ ọ̀pọ̀ rẹ̀ aṣọ ìpọ̀ láyọ̀ àmọ́ kíra ẹnu gbogbo owó mọ̀ ọdún so gbogbo ilé náà ní ti òbí ọdún léyà àti bí àti ṣe ń ṣe ọdún léyà wa ní báyìí gbogbo ohun tẹ́ sọ yìí nsìn ṣó wá lẹ́tọ̀ọ́ kí wọ́n gbéra pé ìgbà tá a fẹ́ ṣọdún yìí o ẹnu ọjọ́ mélòó tá a fẹ́ fi ṣọdún yìí ẹ bá yìí wà ní ìlú Àbújá ẹ̀sìn mò ń lo Èkó èmi àtàwọn ẹbí mi ẹ gbọ́ ṣó lẹ́tọ̀ọ́ pàápàá jùlọ pẹ̀lú ewu ojú ọ̀nà owó níná lọ́bọ̀ àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀. ẹ ṣeun létí gẹ́gẹ́ bí n ṣe sọ síwájú kò sí nǹkan tó bá tí ó burú nínú kí a jọ ṣàjọyọ̀ ká lọ bá àwọn ẹbí wa lára ẹ̀kọ́ Islam òun náà ní pé wọ́n fẹ́ ká so ẹbí pọ̀ ṣùgbọ́n tá a bá wo àwọn nǹkan tó rọ̀ mọ́ àwọn nǹkan yẹn ìtòfin lóore òun náà ní pé ká wo alákọ̀ọ́kọ́ ààbò ẹ̀mí ìmálọ ìmábọ̀ ká wò níwọ̀ntúnwọ̀nsì ó dáa púpọ̀ tá a bá láǹfààní láti lọ ṣe àjọyọ̀ papọ̀ pẹ̀lú àwọn ẹbí wa ṣùgbọ́n tó bá jẹ́ pé àwọn nǹkan kan tó jẹ́ bí nǹkan tó jẹ́ ìnira tó jẹ́ ká fura sí lọ́tún lósì ká mójútó gẹ́gẹ́ bí Islam ṣe béèrè lọ́wọ́ wa òun náà ni pé ẹ̀mí ṣe pàtàkì látara bẹ́ẹ̀ ká ṣọ́ra ká wò bí àwọn nǹkan ṣe pàápàá jùlọ nígbà tí àsìkò ọdún tó bá ń dé oríṣiríṣi ewu ọ̀nà oríṣiríṣi àwọn nǹkan tó jẹ́ pé abẹ àwọn ìjọba wa kan tó bá mójútó sí jù bẹ́ẹ̀ lọ ìyẹn jẹ́ ní ṣókí but gẹ́gẹ́ bí àfikún tí wọ́n ń sọ bọ̀ lẹ́ẹ̀kan tá a bá ti débi pé aláǹfààní akírun tán gẹ́gẹ́ bí n tí ẹ sọ ó ṣeé ṣe gbálélé ọlọ́run kádàrá ipò lọ ṣe hajj nínú Islam ẹni tó bá máa dúnran tó bá máa pẹran wọ́n fẹ́ kó jẹ́ pé òun fún ara ẹ̀ ní kó pa. á jẹ́ pé gẹ́gẹ́ bí n tí à ń sọ pé kò ní àyà láti pa ó wá da kó wá èèyàn tó máa ràn lọ́wọ́ ṣùgbọ́n a fẹ́ kó wà ń bẹ̀. ó láti wà ń bẹ̀. ẹ̀rí ẹ̀kọ́ tó pọ̀ ni torí pé tá bá wò lórí ìdúró ẹran tó wà láàyè rẹ̀ lójú wa náà láìpẹ́ náà ó wá di pé ó ti kú. ẹ̀rí gẹ́gẹ́ bí ará ilé mi kan ó ní ẹ̀kan péré lòun pa ẹran lérí ayé kí ló dé ó ní nígbà tóun pa ló wá dàbí ẹni pé ẹran yẹn wá ń wò òun lọ báyìí ẹran yẹn ò ṣẹ́jú ló wá ń rí bákan lára òun mo ní ẹ̀kọ́ tọ́lọ́run fẹ́ ká mú òun náà ní pé a ṣe ilé láti fi tì síwájú ni tó bá jẹ́ pé Ọlọ́run ní ká pa àwọn ọmọ wa ń kọ́ àánú Ọlọ́run yẹn ká mọ rírì ẹ̀ tá bá wá fẹ́ pa ẹran àbẹ̀ lọ́hùn àdẹ̀ṣe jẹ́rìí inna salati wa nuski wa mamati wa mahyaya lillahi rabbil alamin ìjẹ́rìí yẹn òun ni ànábì Ibrahim tó ṣe níjọ́ iwájú. nítorí àsìkò nítorí ẹ ṣe gbọ́n bàbá nítorí àsìkò mo kọ́ fẹ́ béèrè ẹ gbọ́ àwọn tẹ máa gbọ́ tó máa ní wọ́n pẹ ẹran jọ wọ́n á fi àwọn ẹran ẹ̀jà ṣé
Ọlọ́run nífẹ̀ẹ́ sí. kọ́lọ́run ọba kó ṣàmójúkúrò ẹ̀ṣẹ̀ fún gbogbo àwọn ìkọjá ààyè ìta ń sọ yìí ìmá mú ẹran ìmá fi ìnira mú ẹran àbí mọ́mọ́ ìdéyàn nínú Islam anabuwa Muhammad sallam ó kọ́ wa kí a kẹ́ gbogbo tó lẹ́mìí títí kan igi oko títí kan ewébẹ̀ ó kọ́ wa báwo là á ṣe wọ́n tábà wá ń sọ̀rọ̀ pa ẹran ìmá mú ẹran kan fi kan ẹran kan ẹ̀rí tó bá jẹ́ pé ó rọrùn ni àṣẹ máwọn ọmọ wa ká ní kó máa forí agbára wọn lára àwọn nǹkan tó jẹ́ pé wọ́n fẹ́ ká ṣọ́ òun ni pé a gbọ́dọ̀ àwọn ẹran tí ò wọlé yá yí pé àwa rẹ̀ ẹran ìwé ẹ̀ wá kan àbí ẹran kan ó sick ó fẹ́ kú àwọn pé kó tó kú kásáré pa ó àbí àwọn tó jẹ́ pé ojú kan ti dà ojú kan ti fọ́ torí pé Ọlọ́run ọba tá a fẹ́ ṣètì síwájú fún a gbọ́dọ̀ mọ iyì Ọlọ́run láti rí pé ẹran tí a fẹ́ pa ẹran tó jẹ́ pé ó níyì tó jẹ́ pé kò lábàwọ́n kò lárùn kò ní nǹkan tí ó ń ṣe ká má torí pé bí ìlú ṣe rí pé nǹkan ọ̀rọ̀ gbọ́ ẹni ẹ bá mú bó tiẹ̀ ṣe kékeré ẹran tí ò tiẹ̀ tí ì dàgbà tí ò tí wọlé yá àbí kó wá jẹ́ pé ẹran tó ti ń kú yẹn wá ní àwọ̀ eléyìí ó tún rọ jíjẹ ó máa dín káwá ó máa dínkù ẹni tí ò bá tí ì lágbára tó Ọlọ́run ti rí àníyàn pé agbára ò tí ì sí kò ṣe dandan ohun láti pẹran. so gbogbo nǹkan pápátá dẹ̀ rí Ọlọ́run a máa san wá lẹ́san lórí èròǹgbà wa. ẹ ṣé gan bàbá wa ìyá wa ní ìparí ọ̀rọ̀ sí tí ò lẹ ní àti wípé kí ni àwọn ẹ̀kọ́ tó yẹ ká kọ́ ní Iléyá àsìkò wa ti tán báyìí. ọ̀rọ̀ sí títí mo ní òun náà ní ká padà sí di ìtàn kí ló bí Iléyá gangan torí pé kí ni anabi Ibrahim aleyhi salatu wa salam tí í ṣe ẹni tọ́lọ́wọ́n ọba ìlékè ọlá ní kí Iléyá jáde látara ìpasẹ̀ kí ló bí òun náà ní ìpayọ̀ Ọlọ́run ọba ìdúró dédé àti bẹ̀rù Ọlọ́run ọba ti máa tẹ̀lé òfin Ọlọ́run ọba tó wá ń túmọ̀ sí pé ńgbà tí ànábì Ọlọ́run ọba lè tẹ̀lé òfin Ọlọ́run ọba tọ́lọ́run ọba fi wá fi àgbò rọ́pò fún èmi àtẹ̀yìn náà di dandan ká lè jura wá sílẹ̀ bákan náà obìnrin fọ́kọ ẹ̀ òun náà gbọ́dọ̀ lè ru ẹ̀mí ẹ̀ torí ìyàwó rọ̀ fọkọ ńgbà tọkọ sọ fún pé tọ́lọ́ ọba mà nírè ó ní mú òfin Ọlọ́run ọba ṣe bákan náà ọmọ sóbì ọmọ náà gbọ́dọ̀ lè rẹ́dì láti rẹ́spẹ̀tì òbí ẹ̀ kó náà sì bẹ̀rù Ọlọ́run ọba torí pé kí nígbà tán sọ fún Ismail pé tọ́lọ́ ọba mà ní ṣeré ìwé Ismail ó ní wà á bá mi lóní sùúrù tọ́lọ́ ọba ní oṣù yẹn mo ti júpá ju sẹ́lẹ̀lẹ̀ mo fi Ọlọ́run ọba lọ látara tèmi. ẹ ṣé gan ni ìyá wa bàbá wa ẹ ṣé gan ni ò tẹ jẹ́ wa lórí ètò lọ́jọ́ tòní mo lérò pé tá bá tún ránṣẹ́ pè yín lọ́jọ́ mi ẹ̀ jẹ́ wa. pẹ̀lú ìgbọ̀lọ́ ìyá wa ẹ ṣé gan tẹ dìde tẹ jẹ́ wa lórí ètò lọ́jọ́ tòní. tó ẹ̀yin aráalé ẹ ti gbọ́ àṣìṣe ọdún Iléyá o ẹ ti gbọ́ nǹkan táwọn bàbá wa àti ìyá wa sọ wọ́n ní kẹ́ ṣe ọdún ní ìwọ̀ntúnwọ̀nsì kẹ́ má ṣe ju agbára yín lọ àti pé tá bá máa wò ẹ rí pé àwọn ọmọ iléèwé ọmọ tó wọ iléèwé ká má dáná gbowó àfi ṣe ọdún tán Ọlọ́run gan kò rán wa ní gbogbo nǹkan tó tọ́ mọ́ bẹ́ẹ̀ torí náà àrìjù báyìí lọ lọ́jọ́ tòní lórí ètò Ilé Aláyọ̀ ẹ sì kú ọdún náà orúkọ tèmi ò sì yàtọ̀ orúkọ mi Abímbọ́lá Wọlé Aṣírù látọ̀dọ̀ mi àtàwọn tó mú kí ètò yìí kó wá sí ìmúṣẹ mo ní ire o ẹ kú ọdún.